tí wọ́n bá ṣe pé òun la kọ́ dá lóòótọ́ ìtumọ̀ ẹ̀ ni pé òun ni ọ̀gá gbogbo òlu tí ń bẹ láyé gbogbo òlu tó kù ń bẹ lábẹ́ òun nígbà tó kú sí pé òun náà la kọ́ dá. ẹni bá wá ní òrí bẹ́ẹ̀ ó sọ̀tàn tiẹ̀ tó yàtọ̀ sí ìta. tó lè dé wáyé yẹn tó sì wà ní àyè ọba ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo mùsùlùmí Ògùn State tí ẹ̀wọ̀n wò gbà wọ́n lè gbọ́ pé eléyìí ọ̀yàrántí kìí ṣẹlẹ́bọ kìí ṣẹlẹ̀ tí mú kankan mọ̀nàfìkì kọ́ aláburú ọba kọ́ ọba tí ń jẹ́ èèyàn kọ́ ọba tí ń pààyàn kọ́ ọba tí ń da yẹ́rú kọ́ ọba tí ń bàlújẹ́ kọ́ ọba tó dúró dáadáa ni. Bismillahirrahmanirrahim. Ọlọ́run dẹkùn bàtànà àdánwò. Bàtànà àdánwò. Àti àdàkùn màtàn ti ìbànújẹ́. Ìbànújẹ́. Gbogbo ìlú Òwu látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dẹkùn bàtànà àdánwò. Sàtì àdàkọ màtàn ti ìbànújẹ́ sí gbogbo ìlú Òwu látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Èdè kejò tó bá gbọ́ pọ́lọ́ mi ó ní dandan ó ti gbọ́jọ́ kún. Sàtì àdàkọ màtàn ti ìbànújẹ́ sí gbogbo ìlú Òwu látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Aunaka ya mu'in. Mo kí Ọlọ́run ọba àlekè ọlá tí ó ní ìkápá tó sì ní agbára lórí gbogbo nǹkan. Mo tọrọ àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Lẹ́yìn náà ìṣẹ́jú márùn-ún ni wọ́n fún mi. Ó tẹ́ ó lè jẹ́ pé ìmọ̀bẹ̀yìn ní lòdù ìṣẹ́jú márùn-ún yẹn náà lọ. Nítorí pé mo understand pé ìṣẹ́jú bàbá wa kábíyèsí pọ̀. Ìyá ò ní jẹ́ kí n ṣe wáàsí kankan ju kí n kàn ṣàdúrà bàbá wa kábíyèsí lọ. Mo kí ẹ̀yin tí ẹ gbé ètò yìí kalẹ̀. Barrister Ismail Adébọ̀wálé abẹ́ẹ̀kọ́ mo kí àti gbogbo ẹ̀yin tí ẹ gbé ètò yìí kalẹ̀ láti fi sàmì ayẹyẹ ọdún mẹ́rin tí bàbá wa Olówu ti ìlú Òwu tí wọ́n ti gorí àpèrè àwọn baba ńlá bàbá wọn. Bí àwọn oríṣiríṣi nǹkan la máa ń gbọ́ nípa Òwu. Nígbà míì wọ́n sọ pé Òwu la kọ́ dá. Nígbà míì wọ́n á ní Olówu ni àkọ́bí Oòduà. Tí wọ́n bá ṣe pé Òwu la kọ́ dá lóòótọ́ ìtumọ̀ ẹ̀ ni pé òun ni ọ̀gá gbogbo òlu tí ń bẹ láyé gbogbo òlu tó kù ń bẹ lábẹ́ òun nígbà tó kú sí pé òun náà la kọ́ dá. ẹni bá wá ní òrí bẹ́ẹ̀ ó sọ̀tàn tiẹ̀ tó yàtọ̀ sí ìta wí. bá a bá sọ pé Olówu ni àkọ́bí Olódùmarè ìtumọ̀ ẹ̀ ni àkọ́bí Oòduà ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn ọmọ míì tí Oòduà bí wọ́n ti pọ̀ tó náà bá a máa kà lọ́tàn. Ìtumọ̀ ẹ̀ ní wípé àbúrò Olówu gbogbo wọn. Tó bá wá bẹ́ẹ̀ téèyàn bá sọ pé Olówu gan lórí gbogbo ọba gbogbo ilẹ̀ Yorùbá ṣe mọ̀ pé ẹni tí ó sọ kí òrí bẹ́ẹ̀ ìtàn kò ní pa ń bí. Ó lè lọ pa ìtàn yẹn kò ní kò ní pa torí tó bá pa ń bí ìtàn yẹn ò ní wọlé. Torí yóò ṣàṣẹ lòmí ìtọ́jà kan bí Oòduà. Torí bẹ́ẹ̀ bàbá wo Olówu mo kí
èyí tí bàbá wo lówì tó lè wá yàtọ̀ púpọ̀ ni pé olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n, olùsìn Ọlọ́run ni wọ́n, ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́ púpọ̀ ni wọ́n, ẹni tó dúró déédéé pẹ̀lú Ọlọ́run ni wọ́n. Àwa ti mọ̀ wọ́n lásìkò tí wọ́n ti ẹ̀ tí ìdí olóhùn. Bàbá wa His Royal Majesty Ọba Professor Saka Mátẹ̀mílọ́lá, mo kí púpọ̀ ọba àlejò láwùjọ pẹ́ lórí ọlá. Allahumma àmín. Nígbà tó lọ́wọ́ tó wá ṣàánú wọn, àwọn ni pírẹsidẹ́ǹtì Ogun State Muslim Council. Kéèyàn tó lè dérú ààyè yẹn tó sì wà ní ààyè ọba, ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo mùsùlùmí Ogun State tí ẹ̀wọ̀n wò gbà wọ́n lè gbọ́ pé eléyìí ọ̀yàrántí kìí ṣẹlẹ́bọ kìí ṣẹlẹ̀ tí mọ̀kànmọ́kàn mọ̀nàfìkì kọ́, aláburú ọba kọ́, ọba tí ń jẹ́ èèyàn kọ́, ọba tí ń pààyàn kọ́, ọba tí ń dayéwu kọ́, ọba tí ń bàlújẹ́ kọ́, ọba tó dúró dáadáa ni. Àwọn abẹ́lẹ̀ bàbá wo lóhùn pẹ̀mpẹ̀ tí ó pọ̀ gan-an ni. Àwọn tí wọ́n máa ń ṣàmì ọ̀wá lónìí. Pẹ̀mpẹ̀ tí ó fẹ́ fún wa pé kí ló dé. Ẹ̀dá pé kí ló adé pé ọba kan ò pẹ́ tó báyìí rí lóhùn bẹ́ẹ̀ ni gbogbo ayé ọmọ wí. Lágbára Ọlọ́run èmi ò ní ẹ má kú o, èmi ò sọ pé kẹ́ ẹ má kú o, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ẹ̀ kú ẹni 143. Tó bá ti jọ 144 kẹ́ ẹ máa lọ, bẹ́ẹ̀ bá lọ jọ́ náà lè máa tó bá yín jà pàápàá pé ẹ lọ 143 tó. Ẹ̀yin wá lè wò pé aṣèwọ́ àbú kan ìjà tó bẹ́ẹ̀. Wà máa dhalika ala Allahi bi aziz. Kíndé kan kì í lágbára ju tọ́lọ̀ lè ṣe lọ. Torí pé ní ọdún tó lọ l'Ógbómọ̀ṣọ́, màmá kan jáde láyé. Bàbá wa ìmáàmù Ìjẹ̀ṣàn l'Ógbómọ̀ṣọ́, bàbá wa Sọlámùdín Adún, àbí káyìn wọn ni màmá yẹn. Màmá yẹn wá èmi ní ìmáàmù ẹlẹ́kẹtàlá l'Ógbómọ̀ṣọ́. Bàbá ìmáàmù tó wá jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́sán, ó túmọ̀ sí pé ìmáàmù bíi mẹ́rin ló ti jẹ lẹ́yìn wọn, èmi lẹ́lẹ́kẹ̀ẹ́rin lẹ́yìn wọn, àbẹ́lẹ́kẹ̀ àrùn kọ́ yẹn. Bàbá yẹn ẹni tó wá jẹ́ last born wọn, ó kú ní last year at the age of 141. Èmi mo kúrò sí wọn lára tá a ṣe jànáza wọn. Ẹ wá wò bí màmá yìí ṣe wá dàgbà tó, etí wọn ò di wọn gbọ́ràn, ojú wọn ò fọ́ wọn ríran, kódà wọn ò lo glasses. Wọ́n sì láǹfààní kí wọ́n sọ̀rọ̀ dáadáa. Kì í ṣe yẹn nìkan làákàyè wọn tó pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fún wọn, wọ́n mọ dèédé èsì tí wọ́n mú wá. Wọn ọ̀rọ̀ lẹ́sẹ̀, wọn ọ̀rọ̀ lápá, wọ́n ń bẹsẹ̀ wọn rìn tí nǹkan kan ò ṣe wọ́n. Kódà ìjọ́ tí wọ́n jáde láyé, àwọn èèyàn sọ pé wọ́n jáde, wọ́n kára àdúgbò, wọ́n wọlé tán lẹ́yìn pé wọ́n kí wọn tán ní màmá jáde láyé. Èyí tá à ń sọ ìṣẹ́ màgbọ́rọ̀ ayé àtijọ́ kọ́, ọ̀rọ̀ sí yìí là ń sọ. Àbọ́lọ̀ bá ṣe lè ṣe bẹ́ẹ̀ fúru màmá o. Bàbá wọn sọ pé kọ́lọ̀ ń kó bàbá wa olóhùn yìí lẹ́mìí kí wọ́n lo 143. Ẹni má sọ pé nípa àsọ́pọ̀ jù ìwọ lo Ọlọ́run yẹ pẹ́ dáadáa. Tó bá ṣe pé l'Ógbómọ̀ṣọ́ la wà ní, tá a jókòó wájú ìṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ báyìí. Ìta sọ lẹ́ẹ̀kan náà ni pé yíyẹ ní yíyẹ dé. Ayọ̀ ọba kalẹ̀. Ìrọ̀lẹ́ àdàbà àrọ̀ ọba lọ́rọ̀. Aṣọ lékeleke dọ̀tí. Ọwọ́ ọ̀la ọba àtòkèrè. Yíyẹ ní yẹyẹlé ayọ̀ ọba kalẹ̀. Rírọ̀ ní ràdàbà àrọ̀ ọba lọ́rọ̀. Aṣọ lékeleke dọ̀tí. Ọwọ́ ọ̀la ọba àtòkèrè. Àṣìlò Ògbómọ̀ṣọ́, kálọ̀ Ògbómọ̀ṣọ́ la wà ní. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ wà káwọ́ sókè báyìí. Ìdí abẹ́kọ̀bọ̀ gadé lọ́wọ́ mú ó dé. Láti máa ṣe l'Ógbómọ̀ṣọ́. Ìyẹlẹ ayọ̀ ọba kalẹ̀. Rírọ̀ rírà dàbà àrọ̀ ọba lọ́rùn. Aṣọ lékeleke dọ̀tí. Ọwọ́ ọ̀la ọba àtòkèrè. Torí pé ọba wa tí àwí ọba wa ti dé. Balẹ̀
ọba lè ká máa ṣòfò ọmọ. Ìyẹn ní yẹ̀yẹ̀lé ayọ̀bá kalẹ̀. Irọ́ ní ràdàbà àrọ̀bà lọ́rùn. Aṣọ lékelèké kì í dọ̀tí. Ọwọ́ la ọba àkókè. Àwọn náà sọ pé sàyẹ́ fúta hún lọ́wọ́ àbíwá balẹ̀ ọ̀la àgùnlẹ̀kọ̀. Sàyẹ́ fúta hún lọ́wọ́ àbíwá balẹ̀ ọ̀la àgùnlẹ̀kọ̀. Bàbá wa olówó fàyẹ̀mọ́láhùn khayru wal ihsanu dunyaka. Fàyẹ̀mọ́láhùn khayru wal ihsanu dunyaka. Fasawfa yu'tika ma tarda bihi abadan. Fasawfa yu'tika ma tarda bihi abadan. Alam yajidka yatiman thumma awaka. Alam yajidka yatiman thumma awaka. Sayaftahu Allahu abwabal ula ghulqat. Àga tẹ́ ẹ jókòó àga tó ga ju ti gbogbo ẹgbẹ́ lọ ní lóhùn pẹ̀lú òkú Ọlọ́run àga náà ní wálẹ̀ yóò máa ga sí. Sayaftahu Allahu abwabal ula ghulqat. Olóhùn ò kéré lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lánàá kò kéré lónìí kò kéré tó bá dọ̀la kò ní wálẹ̀. Fayamlahu khayru wal ihsanu dunyaka. Ọlọ́run gbogbo máa pè ní dáadáa tọ́nà máa ṣe fún ẹ̀tí nìyẹn máa dùn sí tó ṣe pé tó bá dàlẹ̀ kí á mọ èèyàn tó ní sunkún gbogbo ẹ̀ lọ́wọ́ fún yín. Fayamlahu khayru wal ihsanu dunyaka. Sawfa yu'tika ma tarda bihi abadan. Ẹni kan ò ní ìṣẹ̀lẹ̀ sí yín bẹ́ẹ̀ fi wá máa sunkún torí pé ọba ò lè sunkún gbangba ni wọ́n máa sunkún kọ̀rọ̀. Sawfa yu'tika ma tarda bihi abadan. Àwọn Ọlọ́run gbogbo tí ó ṣẹlẹ̀ sí yín lórí ìlú lórí ẹbí lórí ará lórí ọmọ lórí iye kan tẹ́ẹ̀dì wá bọ́ ni pé Ọlọ́run kí n máa ṣe kí ló ṣẹlẹ̀ sí mi tí mo fi jọba yìí Ọlọ́run ò ní jẹ́ ríru ẹ̀. Sawfa yu'tika ma tarda bihi abadan. Alam yajidka yatiman thumma awaka. Alam yajidka yatiman thumma awaka. Olóhùn wá pé ọdún mẹ́rin lórí àpèrè inú bàbá ń dùn. Alhamdulillah. Sọ pé kò ní ìdẹ́kun lọ́la. Àmì Ọlọ́run. Kò ní ìdẹ́kun lọ́la. Àmín. Olóhùn gbogbo tó jẹ́ ìdùnnú